ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé mi ń pa wọn. Wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ̀, wọ́n ti ṣe gbogbo nǹkan tó wọ̀n. Ìgbò ti lé gbogbo ọkọ̀ lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ̀, ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní mo lè ké ìfún ní sọ pé mi ń pa wọn. Kí ló dé táwọn olè fọ́ sọ ọkọ̀ kalẹ̀ wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn? Káwọn bàbá wọ́n ráyè dáko, wọ́n ráyè lọ bí tó. Sẹ́ríkì àwọn Fúlàní lẹ́kìtì ti tú àṣírí àwọn Fúlàní dáràndáràn tó ń pa àwọn ọmọ Yorùbá lẹ́kìtì àtàwọn ọba gan pàápàá. Ṣe rántí àwọn ọba tó pa lọ́jọ́ sí tí ìkànnú àwọn ọba yẹn tó ferege torí yọ. Ṣé lóòótọ́ ni pé àwọn Fúlàní ọmọlúàbí wà? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Àṣírí ti tú o. Bá ní ẹ wo ọ̀rọ̀ tó lágbára ni o. Ọ̀rọ̀ tó lágbára ni o, kò ṣe má wò ní fọ́nrán yìí o. Èyí tó wá ṣe kàyéfì gan-an bẹ́ẹ̀ náà ni pé alága àwọn Fúlàní tó jẹ́ sẹ́ríkì wọn yìí, tẹ́ bá gbọ́ Yorùbá inú ẹ̀ ó lágbára o. Nítorí èdè èyí àwọn èèyàn lórí ayélujára ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báwo ni Fúlàní ṣe máa wá gbọ́ Yorùbá tó tó yìí, pé ṣé wọ́n ti wọ̀ wá lára kọjá bó ṣe yẹ báyìí. Ẹ wò fọ́nrán yìí kì í díẹ̀, kì í ṣe kékeré. Ẹ gbọ́ ohun tí sẹ́ríkì àwọn Fúlàní lẹ́kìtì yìí sọ. Ẹ káalẹ́ sà. Kí ló kọ yín? Mohammed Tijani, Chairman Mayeti Lẹ́kìtì State. Chairman Mayeti Lẹ́kìtì State. Ó ti tọ́dún mélòó tẹ́ ti wà nípínlẹ̀ yìí? 20 years. Ẹ̀sùn ẹnu mọ́. Ó ti máa tó 20 years. Tẹ́ ti wà nípínlẹ̀ yìí? Ẹni chairman gbogbo àwọn Fúlàní pápátá? Báyìí. Lẹ́kìtì? Bẹ́ẹ̀. Ó ti tó 20 years. Tí mo ti wà Lẹ́kìtì ní o. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ màálù náà ni. Màálù ni. Business màálù mò ń ṣe. Kí ló wá dé tẹ̀ ń para àlò bẹ́yẹn tẹ̀ ń pa àwọn àgbẹ̀? Kì í sáwà. Kí ló dé tí o ṣẹ̀yìn? Kì í sáwà. Bí ti bá wò ẹ ṣá wò ẹ súnmọ́ ayé ń gbọ́ yín báyìí. Ẹ ṣé, mo kọ́kọ́ kí yín ná. Ẹ ṣeun. Kí ẹ kú ètò. Ẹ ṣe kó lè dá. Sorry, ẹ̀yin náà lè wá bẹ́ẹ̀ tí ń gbọ́ wọn yìí. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ máa rí ojú Chairman Fúlàní Lẹ́kìtì. Ẹ rí ojú wọn. Bákan náà lórí Facebook wa Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ̀mà. Ẹ máa rí ojú wọn. Ẹ máa bá ń ṣíà ẹ̀ káàkiri. Ẹ ṣé, à ń gbọ́ yín sà. So ìlú á túbọ̀ dá sí ni. Àmín. Ìlú ò ní bàjẹ́ lọ́sẹ̀ tó náà. Rìsáàfù tí wọ́n ń pariwo yìí, gbogbo wa náà là ń pariwo rìsáàfù. Kì í ṣe Gbìrà nìkan, kódà kì í ṣe Yorùbá nìkan, tó fi má wàá gan ká jẹ́ Fúlàní. Bí Gbìrà ń ṣe níṣòro níbẹ̀, tí Yorùbá ń ṣe níṣòro níbẹ̀, làwa gan ká jẹ́ Fúlàní náà níṣòro níbẹ̀. Tó já sí pé ní gbogbo ohun tí wọ́n ń pè ní Fúlàní, tó ṣàjẹ́ Fúlàní tó jẹ́ Fúlàní ọmọlúàbí, kò sí eléyìí tó wà nínú rìsáàfù. Fúlàní ọmọlúàbí? Bẹ́ẹ̀ni, kò sí eléyìí tó wà nínú bẹ́ẹ̀. Táwọn Fúlàní kan wà tí ìṣọmọlúàbí? Ẹ gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ lórí ayélujára lórí comment section nígbà tí wọ́n rí sẹ́ríkì àwọn Fúlàní lẹ́kìtì tó ń sọ Yorùbá tó sì ń tú àwọn àṣírí bí olóòtú ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. Arákùnrin kan Olóríire ni orúkọ tó pẹ̀rẹ̀ lórí comment section. Ó ní Fúlàní ń jẹ́ àti èyí tó wà nínú igbó àti èyí tó wà nígboro, kò sí yàtọ̀ nínú wọn. Nítorí sẹ́ríkì yìí ń sọ pé àwọn kan ẹ̀pọ̀ ọmọlúàbí náà ń pè wọ́n Fúlàní ọmọlúàbí, àwọn kan ọmọlúàbí, àwọn kan ìkejì ọmọlúàbí. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ̀ o. Olúfẹ́mi Fálọdún ní but as a Fulani elder can't you call them to order? Ibi tí ìbéèrè wà nìyẹn o. Wòlíì Adéwálé Àdìtú ní that is why they will say now do you want him to say that's what they will say now do you want him to say they know anything about what is going on? Ni pé ṣé expect pé kó sọ pé òun ò mọ nǹkan kan pa ó dídán ìbá àti àwọn mọ̀ pa ṣé á wá fẹnu ara ẹ̀ sọ pé òun ò mọ nǹkan kan. Ẹ wo kọ́lọ́n kó gbà wá ní o. Arákùnrin yìí user 106 ó ní àwọn túyè ní ògùn ló ó ṣépè fún ni ó lóògùn ló máa pa. Wòlíì Adéwálé Àdìtú ní okay Tony Richardson ní nígbà tí kò ń ṣẹ̀yìn kí ló wá dé tí ẹ lè máa tọ́ka sí àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí.
ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa, ìbéèrè tí ó lágbára ni wípé kí ló dé tí wọn ò lè tọ́ka nígbà tó sọ pé sẹ́ríkì ìwọ ni sẹ́ríkì àwọn Fúlàní. Tó bá jẹ́ sẹ́ríkì wọn tòótọ́ ó yẹ kó lágbára díẹ̀ kó tiẹ̀ lè dá àwọn tiẹ̀ mọ̀ kó sì mọ àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ burúkú. Ìgbésẹ̀ wo ló gbé láti rí pé ó lé wọn kúrò ní ibi tí wọ́n ti ń dalẹ̀ rú? Ó lágbára. Prince Ogunnaike Babatọ́pẹ́ Ìpàyé ó ní púpọ̀ nínú àwọn Fúlàní Ìlọrin kò lọ́wọ́ sí ìpànìyàn àwọn Fúlàní herdsmen, in fairness to them. Tálélé yọ̀dà ẹ̀yin èèyàn màá fẹ́ kẹ́ dáhùn sí ọ̀rọ̀ tẹ́niyẹn sọ o. Gbogbo rẹ̀ ń Babatọ́pẹ́ Ìpàyé ẹni yìí wálé ó ní most of the people who are doing the killing are Bororo, they don't stay in one place. Olóríire wá dá lóhùn ó ní both Bororo and Fulani are one and the same Fulani. Ṣé bó ṣe jẹ́ nìyẹn? Ẹ̀yin tẹ́ mọ àwọn Fulani dáadáa lórí ayélujára, ṣé bó ṣe rí gan-an nìyẹn? Èèyàn kan ní no time lórúkọ ẹ̀ ó ní same agenda ni gbogbo wọn ní. Adétáyọ̀ ní see as Fulani is speaking Yoruba, their mission is to buy all the Yoruba and take over their land. Ọ̀rọ̀ rẹ̀ ó Báyọ̀ ó wà ní how do you want him to tell you the truth? This ọmọ Ẹ̀dẹ́mà is too funny. Ademola Solomon ní but if they kill you, you come out as their chairman. If they get killed, you come out as their chairman, abi? All we know is Fulani is Fulani. Kunle Sachs and Sonny, well done. Omo Aladini, do you think he will confess that he knows something about Fulani activities? No Fulani attack will happen anywhere without the knowledge of Fulani in the area. I dare him to swear to Ogun he knows nothing about it. Ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn pé kárákùnrin yẹn búra, ṣé tó bá tẹ̀ wá ní kó búra ṣé ó máa búra? Ibi tí ìṣòro wà nìyẹn o. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí náà ó wà lọ́wọ́ àwọn èèyàn wa. Ṣé ààrí náà àwọn Yorùbá náà tó ń gbàbọ̀dè? Ibi tí ìbéèrè wà nìyẹn o. Ṣé ààrí náà àwọn Yorùbá náà tó ń gbàbọ̀dè pé lóòótọ́ àwọn Fúlàní kan, àwọn Fúlàní dáràndáràn kan wọ́n ṣiṣẹ́ ibi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ṣé ààrí nínú àwọn èèyàn wa náà tí wọ́n ń dìmọ̀ pọ̀ tàbí tí wọ́n ń gbàbọ̀dè? Ọ̀rọ̀ rẹ̀ wọ ẹ̀yin èèyàn ẹ dá sí ó dọwọ́ yín o. Kí lè ro yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.